أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ọpẹ́ ni fún Ọlọ́run, ẹ̀yìn ni fún àlékún ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Èyí tí ó mú mi wá sí orí ẹ̀rọ ayélujára lásìkò yìí ní ọ̀rọ̀ tí ń lọ nípa ọ̀rọ̀ ìlú wa Ògbómọ̀ṣọ́. Àwọn bàbá wa nínú rọ́bìtọ̀ ni mo fẹ́ bá sọ̀rọ̀. Mo ṣe àdúrà fún gbogbo ẹ̀yin bàbá àlùbáríkà tẹ́ wà nínú àjọ rọ́bìtọ̀. Ìdáyà Ọlọ́run, ìkọ́màṣe Ọlọ́run, Ọlọ́run máa bá ní fi jíǹkì yín. Ó ti ń tó bí ọjọ́ mẹ́ta kan táwuyewuye ti ń lọ lórí ọ̀nà tí àwọn àlùfáà wa Mudir tí wọ́n gbà pé bàbá wa ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ jáde. Gbogbo ẹ̀ làwọn náà ń wò lórí ẹ̀rọ ayélujára. Àkíyèsí mi lórí nǹkan yìí torí ìgbà míì ni, torí ń tó kọjá ó ti kọjá. Ọ̀dà akáwọ̀ ọmọ ó lè fún ẹ̀yin bàbá wa nímọ̀ràn. Èmi rò pé àjọ tó tóbi tó irú rọ́bìtọ̀ yẹn yóò ní àwọn ìgbìmọ̀ tó jóríṣiríṣi tí wọ́n máa yiri àwọn nǹkan kọ̀ọ̀kan wò. Bí ti máa wà láwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan táwa náà ta ní ìdìsáàbù sí ẹnìyẹn. Ká tó wá pẹ̀yìn bàbá wa tẹ́ pẹ̀yìn náà la bá gbogbo nǹkan yìí lọ́wọ́ yín. Ká tiẹ̀ ní àlùfáà wa àgbà ìmáàmù Ògbómọ̀ṣọ́ Sheikh Yunus Tọ́lá tí wọ́n bá ní àìṣedéédé kan pẹ̀lú rọ́bìtọ̀, ìgbìmọ̀ yẹn ló yẹ kó pè wọ́n tí ó kàn wá jábọ̀ fún rọ́bìtọ̀ pé pẹ̀lú àwọn kan báyìí tá a rí o, ọ̀yá ẹ bá ní pé ìmáàmù kó fèsì lórí ẹ̀ bó ti yẹ kó rí nu. In kana fil qalbi islamun wa iman, tó wà lè pé ọkàn wa ọkàn tí ó ṣọ̀kan tó sì jẹ́ torí ìtọ́lọ́hun ní gbogbo nǹkan ṣe ni bó ti yẹ kó rí nìyẹn. Kó tó kan àwùjọ ìjókòó lẹ́yìn bàbá, ìgbìmọ̀ wọn ó ti bá débì kan. Kì í sojú ẹsẹ̀ tí bàbá wa imam tí wọ́n mọ̀ pé ẹ pé àwọn ọlọ́run ọ̀rọ̀ tí mò ń sọ yìí pé bó ti rí lọ́kàn àti mi lọ̀rọ̀ tèmi máa ń sọ àti bó ti tèmi ti rò pọ̀ yẹ kí nǹkan kó rí ní tí mò ń sọ. Bàbá wa imam Ògbómọ̀ṣọ́ gan ó ti mọ̀ pé òní ìní ẹni ní ń kọ̀ bálà ní ń bá bàbá wa sọ̀rọ̀ o lórí táwọn àgbìmọ̀ bí mi léèrè. Yóò rò pé bí màá káká pè wọ́n ó bí án. Mo sì fọlọ́run búra ní tí mò ń sọ yìí. Inú bàbá wa ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ àjọsọ kankan bọ́rọ̀ tèmi ti máa rí nu. Ìṣe pé àwọn ti gbéṣẹ́ fún yín. Ìjẹ́ bá pè ń tọ́ Ọlọ́run kì í ṣe máa gbéṣẹ́ fún yẹn. Tọ́ra aṣọ táwọn wí àwìn wájú Ọlọ́run jọ kan. Ṣé àwa ò ní gbàgbọ́ bẹ́ẹ̀ ni? Lè jẹ́ pé tá a bá dá sí àdásí lillah. Àníyàn tèmi lórí gbogbo tí mo máa dá sí. Torí mo gbà pé ìjọ kan ń bẹ tá a dùn níwájú Ọlọ́run tá a sọ̀rọ̀ ìpadà níwájú ẹ̀. Èyí ò jẹ́ àkíyèsí àkọ́kọ́ torí ìgbà míì. Kẹ̀sìn tí ọkọ̀ sàyẹ́dẹ́ lù wá pé Yunus Tọ́lá ìmáàmù Ògbómọ̀ṣọ́ mọ́ bọ́ síwájú báyà. Ẹ̀kejì, kí fídíò máa kárù nǹkan bá ń gan ọ̀dà. Nígbà tí ìsèpá fẹ́ fọ̀dí àìyàn. Ó sì ń pè ẹ̀yin bàbá wa sákìyèsí. Àwọn ọmọdé tèmi náà jẹ́ kan nínú àwọn ọmọdé lèmi náà. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ náà láàmì akẹnu àwọn ọmọdé bọ̀. Tọ́wọ́ ti pọ́ ọmọdé ní fún àgbàlagbà mọ̀ràn lórí nǹkan pé ẹsẹ̀ báyìí ni ẹ bá gbégbèsè gidi lórí ọ̀rọ̀ rẹ̀ kò dáa. Wọn á ní àgbà onímọ̀ bí ọ̀rọ̀ wò sí. Ọmọdé lè máa gbé ẹja ṣe báyìí ọjà ṣe kínní. Àgbà ní wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti mọ̀ntàṣì kọ́lọ́mọ ni kí àwọn bàbá wa tó lóhùn ẹ̀ ń láàyè àti máa sọ ń pa àwọn ọ̀rọ̀ wọn torí tí mo fẹ́ sọ ń bí kì í sọ̀rọ̀ tó gùn. Nínú àkíyèsí ẹlẹ́ẹ̀kejì ń tẹ́ ẹ dálẹ̀ ní ìsìn kìí ṣe òní nìkan ìjà tẹ́ ń jà yìí àbí nǹkan tó ká bẹ́ẹ̀rẹ̀ táwọn bàbá wa ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ jà yìí ẹ ti dá nǹkan kan lẹ̀ ní ìsìn tó yẹ pé àwọn àjìyálù ti ń bọ̀ Ọlọ́run má jẹ́ wọn bá wàhálà tó ga lórí ní tẹ́ ẹ dálẹ̀ Ọlọ́run má jẹ́ wọn bá ń lẹ̀. Ẹ ń darí yíyan ẹni tí ó jẹ́ máàmù ìlú pé ẹni tí ó jà sojú ní rọ́bìtọ̀ ní ọ̀yá kí ọba bàbá wa ọba Gandhi
kó fún wa ní ẹlòmíì tàbí ẹni tó bá wù lọ́kàn tẹ́yìn náà sì máa ti ń bẹ láàrin wọn nílùú wọn ẹ̀ránrú sẹ́wọ̀n sí wọn. ẹgbẹ́ bàbá ọba Ghandi ti ní ìmáàmù ààfin ní ẹlẹ́yìn wọn ọ̀pá èèyàn máàmù ìlú ẹ̀gbẹ́ wọn fún àníyàn ta ni wọn bá tún fún yín ebi wọn tó fún yín gan ìpàdé ìtẹ́ẹ̀ṣe bóyá ti ọ̀dọ̀ bàbá mi Àwùjalẹ̀ kọlọ́mbánilẹ́kọ̀ọ́ kẹrẹ fún wa ìtẹ́ẹ̀ṣe ń bẹ̀ náà ní máàmù ààfin ti lọ ọbẹ̀ tí IMC kíkà gbogbo ẹ máa wọlé ẹ máa rọra gbogbo ẹ̀ làwọn náà wò ní láìfù mi ìgbé àkí àbáwọ̀ ìmáàmù ààfin ọba Ògbómọ̀ṣọ́ wọn káàbọ̀ wọn máa wọlé wọn máa rọra tí ń kí ẹ káàbọ̀ ń bẹ ṣé ìmáàmù agbègbè àbí ìmáàmù Rátìbí ṣé wọ́n ń gbà ní rọ́bìtọ̀ ni ẹ bá ìmáàmù ńláńláńláńlá tó dìlú kọ̀ọ̀kan mú ni ẹ máa gbà ń bẹ kò sí nínú òfin rọ́bìtọ̀ gan kò sí nínú rọ́bìtọ̀ yìí ṣe nǹkan tó pamọ́ fún mi pa mọ́ máa pọ̀ kódà ju ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bẹ ń bẹ lónìí lọ gbogbo ẹnu mo lè fi sọ bẹ́ẹ̀ mọ́ ètò bẹ́ẹ̀ pọ̀ mọ́ máa púpọ̀ kọ́lọ́ máa ní lẹ́kùn bàbá Sheikh Adam máa ní lẹ́kùn kẹrẹ̀ fún wa gbogbo bí ẹ ń darí nǹkan sí bàbá ò lè gbà láyé wọ́n mọ àwọn ọ̀rọ̀ méjì bàbá ẹ jẹ́ ká ṣe lọ́dọ̀ wà ní ẹni wọ́n pe mo rántí lọ́dún kan Grand Kadi Kwara àwọn Sheikh Abdulbaki wọ́n ṣe ọ̀nà pé kí Kwara State náà wà nù rọ́bìtọ̀ àbá ní adìfi lọ wọn oṣù báyà ní àmà ọ̀rọ̀ pọ̀ nbí èyí ò ní sọ́jú bá ń lọ àwọn alìdùsá ṣe pé bàbá Grand Kadi wọ́n gbọ́dọ̀ wà wọ́n sì wà lóòótọ́ wọ́n dé jókòó ọlọ́pàá tẹ̀lé ẹ wá ní rọ́bìtọ̀ náà ni àwọn Sheikh Adam ní Grand Kadi akí ọ káàbọ̀ kọlọ́pàá ò jáde kọ́ lọ dúró síta ọ̀rọ̀ tá a fẹ́ sọ ní ọ̀jẹ̀ mọ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ kan lè pé òun gbọ́n tá à ń sọ ẹ máa wo nǹkan mi bàbá ṣe bẹ́ẹ̀ ǹjọ́ náà ó sojú mi báyìí ó sojú mi èèyàn tó àṣà ránṣẹ́ pé ẹ bá débi bàbá ọba Ghandi o wọ́n sọ ní tí wọ́n bá fẹ́ fà á lẹ̀ kó bá mú báwọn níta ẹ dálẹ̀ wẹ̀rẹ̀ hùn Ọlọ́run ló lè mú òpin bárú ẹ̀jọ̀ wájú ẹ ti gbé nǹkan tó lágbára lẹ̀ tó fi ẹ̀pẹ́ ní ìsìn ìmáàmù tí ọba ṣe pé ọ̀rọ̀ ń tọ́jẹ mọ́rọ̀ ẹ̀sìn àgbọ́yé rẹ̀ òtò láàrin òun àtọ́ba àlù bàbá wa fi ń sọ pé wọ́n sì yọ kódà wọ́n ránṣẹ́ lọ rọ́bìtọ̀ pé wọ́n fẹ́ lòmí ránṣẹ́ wọn bá ń yọ ó fi àpọ̀ bá ní ọmọ àfi ránṣẹ́ rọ́bìtọ̀ ní ìdẹ́kọ̀ dálẹ̀ nù tó yẹ pé ó yẹ kí ẹ̀yin àgbàlagbà tẹ́ wà rọ́bìtọ̀ ẹ jókòó ẹ forí korí rọ́bìtọ̀ yìí ṣe nǹkan òní nìkan kìí ṣe nǹkan òní táwọn bàbá wa tí wọ́n ṣe lánàá tí wọ́n bá ṣe bó ti wù wọ́n ṣe àwòrán nǹkan bá lónìí ẹni ọ̀rá igi èyí ọ̀rẹ́ ẹyọ náà ẹ sọ́nù ṣe àwọ̀ bá nǹkan kan bẹ̀rẹ̀ lónìí kò rí báwọn lánàá ọ̀dà mọ́tẹ́ àbí bàbá Sheikh Abdulbaki ìtìjáwò tiẹ̀ gbogbo alámà wọ́n yàtọ̀ sí tiẹ̀ bàbá wa ń ṣe ń bẹ̀ yẹn bàbá Sheikh Adam ọlọ́mọ ní lẹ́kọ̀ọ́ kẹ́ bàbá náà wọ́n máa bí wọ́n ti mẹ̀ntẹ́yìn ara wọn tí wọ́n fi jọ bára wọn gbé ń bẹ̀ tí ò sí ogún mi ọ̀tẹ̀ mi ó sì nǹkan kan wọ́n rọra jọ gbé pẹ̀lú rọrùn tó sì jẹ́ pé àtẹ̀lé kálukú ó yàtọ̀ àbá ní àwọn bàbá wa ń bẹ̀ àwọn máa gbowó ní fìdáhùn kankan Sheikh Abdulbaki ìgbà wọ́n sì jọ gbé láàrin ara wọn tí yóò dìjà kankan kí ló táwa àtòní náà ò lè jọ gbé bẹ́ẹ̀ tó jẹ́ pé bí ìjà kankan èmi ò fẹ́ lọ lójú ọ̀nà àti ìjà ṣùgbọ́n àwọn nǹkan tá à ń gbé lẹ́yìn kò ṣe nǹkan tó dáa o ọjọ́ ọ̀la Islam ńlẹ̀ Yorùbá ọlọ́mọdé ò bàjẹ́ o pẹ̀lú gbogbo àwọn nǹkan tá à ń rí yìí o pẹ̀lú gbogbo nǹkan tá à ń rí kò yẹ kí rọ́bìtọ̀ jẹ́ nǹkan bùkátà òṣèlú bàbá wa Sheikh Adam ọlọ́mọ ọmọ ẹ̀gbọ́n mọ̀ máa sọ̀rọ̀ wọn pọ̀ nígbà pé ẹni tí mo bí ẹ bá lèèyàn bá yẹn gbé mo bá wọn gbé pọ̀ inú tí wọ́n kọ́ kórìíra pọ̀ ni wọ́n sọrú ìjókòó ńlá ní bùkátà òṣèlú kódà ńgbà Abíọ́lá gan Masudi Abíọ́lá kọ́lọ́mọ̀nìkẹ́ bàbá náà ńgbà àwọn rí pé ń gbóòórùn tọ́jẹ́ mọ́sẹ̀lú lára wọn pé tọ́jẹ́ má ọ̀rọ̀ ẹ̀sìn kankan bàbá wa wà fún ní kódà ẹ̀ẹ́nì fi gbogbo ẹnu tó sọ̀rọ̀ mí bẹ́ẹ̀ ẹ̀ẹ́nì fi gbogbo ẹnu sọ̀rọ̀ mí mo tẹ pọ́ọ̀sì àwọn nǹkan mi tí mo mọ̀ dáadáa nípa àṣìṣí bàbá pẹ̀lú tó bá jẹ mọ́ pé olóṣèlú lẹ́nu ò ní gbérú ẹ̀wà pàdé láíláí pé kọ́ máa polongo nǹkan àbí ọmọ pé Gàràdùn tí ń fẹ́ ní ọ̀dà mọ̀ ń gbúrò nǹkan kan ní ìsìn pé ẹnìkan nínú olóṣèlú ńlá ó ti gbé nǹkan fún rọ́bìtọ̀ láìfù náà ẹ̀lẹ́ tó gbé yìí náà tá à ń rí ní orí láìfù pé ní kéde tó fún wa rọ́bìtọ̀ ò sì fún yìí gbogbo wọn náà ẹ̀yin bàbá gbogbo wọn lẹ jẹ́
bàbá gbogbo olóṣèlú lẹ jẹ́ lẹ́yìn bá ti kéde ara yín tàbí fira yín tí ìbí kan bàbá wa dà ìjẹ́ aṣáájú dàmú ẹ ti sọ bí ẹ wà kí ló tó wá kù àwọn nǹkan òun làwa ń pè yín sákìyèsí sí ọ̀rọ̀ àjòyè nǹkan ó ti wí fún yín ti pẹ́ tó bá ṣe pé ní ó pin ya tí ò ní jẹ́ kí mùsùlùmí ọgbọ́ra àwọn yé kálukú drop táìtù ẹ̀ ká lè rí nǹkan gidi ṣe ìyà ń jẹ ìsìlámù ju gbogbo tẹ́ ń ṣe ń bẹ̀rù lọ ọlọ́run ti gbé yín sípò orí ipò àgbà ẹ wo ohun tí a tún tírìtì ń bẹ̀ ní àní gba bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ mo fún alẹ́ lónìí ọ̀tẹ̀ yìí ó tún wá lọ ẹ wo yẹn tó nífẹ̀ẹ́ bàbá wọn ẹgbẹ́ tẹ́ rí ẹ máa wí mẹ́ǹkà àgbọ̀ kódà ṣé ẹ lè fi fèrè kan sọ ní èsè pé wọ́n mùsùlùmí ibi tá a lọ fún òṣèlú tí ń bọ̀ ni ìmáàmù wo ni ẹnu ẹ̀ka àwọn èèyàn lè tọ́ba tó fi yóò kún lé gan àmì ò tó kọyìn sí wọ́n pa àwọn ọba sí pé ntọ́ ọmọdé náà ó ti dá ó ti sọ́dọ̀ òṣèlú máa wọ̀rí ìwọ náà lọ́wọ́ máa dìbò nǹkan rẹ̀ ó yẹ ká tají bá a ti ń ṣe yìí àti àlejò iwájú kankan fún Islam àlé nǹkan kan bùkátà ara wa tó nílá kan lé tó wọ́n ti fún wa ní nǹkan báyìí ó àjẹmí náà jẹnu lọ́ta sí i bàbá wa ìní dákọ mọ̀ ń rọ̀ yìí bọ́lọ́n bá gbé òní fún yàn kó lò dáa o torí ọ̀la o ọ̀la ti súnmọ́ o bàbá wa ẹwẹ̀yìn wo bẹ́ẹ̀ bá ń tẹ̀lé lọ gàràgàrà bàbá mi ṣe káàdà wọ́n tẹ̀lé àná èyí tí a tẹ̀dá tó kù làwọn èèyàn fi ṣùgbà ẹ̀yin bàbá wa tẹ̀lé wà ń bẹ̀ lónìí o tí wọ́n fi ṣùgbà o ẹ bá ti ní ànítẹ́ni ọ̀la súnmọ́ ọ̀dà báwa bá wá ilẹ̀ ẹ̀rí tí wọ́n tẹ̀ ẹ̀lẹ̀ fáwa ìbáwa náà á jà fáwọn ọmọ wa náà wọ́n ó fi lè rí ilẹ̀ ẹ̀rí tẹ̀ lọ́la ṣé ń tọ́wọ́ dáa ni wọ́n pé ó ti tó ń bẹ̀rù ọ̀dà ẹ mẹ́kọ̀ọ́ àwọn èèyàn ẹ mẹ́kọ̀ọ́ ẹranko lọ́gbọ́n bí n tà Yorùbá máa wí bẹ́ẹ̀ lẹ kọ́ ẹranko lọ́gbọ́n wọ́n máa lù nílùú fáwọn èèyàn lágan ẹ mẹ́kọ̀ọ́ wọn lọ́gbọ́n nígbà tí ẹ ti ń kọ́ wọn lọ́gbọ́n ọ̀la alẹ̀ máa ní má wọ̀rí wọ́n fẹ́ yí kà wá náà n tí ó yí kan àwọn mìíràn lọ́la tí wọ́n lé àwọn ọmọ tí a gan ṣe àṣìyà ẹ méjì àṣẹ òfin bẹ tó gbé nǹkan kan kọ̀ọ̀kan dúró bóni ti rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ ẹjẹ́ àlò kọ́ dáa ẹjẹ́ àṣẹ eré kọ́ dáa torí ọ̀la lè mi wí o ẹ ń bu anybody ẹ ń bu ẹni kankan àwọn ìmọ̀ àwọn àgbọ̀gbọ̀ mọ̀ sọ ọmọ ayé ni nígbà ilé pé wọ́n sọ àwọn ọkọ̀ rẹ̀ rìn bí àìrù kí ni ń ṣẹlẹ̀ ní níta ká pè síbi ọ̀gbẹ́ wá àwọn tó wí báyìí àwọn àmọ̀ pé níta nǹkan ń ṣe ń lu yé ń bẹ̀ ọ̀tọ̀ bá a fẹ́ kọ́ papọ̀ mọ́ tí a ìtumọ̀ ẹ̀ ni pé ẹ ti mú náà gẹ́gẹ́ bí ọ̀tá yín ní kò bá mú pàápàá ọlọ́run máa kọ́ àmọ́ sí o èyí ò ní ìwọ̀nba ìdásí díẹ̀ tí mo ní lórí ẹ̀ ná mo sì tún ń bọ̀ èsì ìbúfẹ́ nìkan wá wọ̀ ọ́ lè bú mi ohun tẹ́ ẹ ti bú kọjá mo lè yín wà ní ìsìn òdodo ọ̀rọ̀ táwọn máa sọ nítorí tàn sọ̀ ní tèmi náà ń wí ńlá àfi gbọ́dọ̀ má sọ kọ́ máa yẹ pé jọ́ọ̀tàn bá fẹ́ sọ àgbẹ̀ akásìwà wí ń jọ náà mo sì fẹ́ sọ o èmi ìkábàámọ̀ ru èèyàn ń sọ tèmi ọ̀fà mẹ́tẹ̀lé àtèmi àtẹ̀yìn ọlọ́wọ́ tó aṣọ náà yọ gbàdúrà wọn àwa mùsùlùmí ńlẹ̀ Yorùbá ọlọ́wọ́ kọ́ àmọ́ ṣe yọ jẹ́ kẹsẹ̀ ẹ̀wọ́ orin ilẹ̀ lórí kẹ́lìmọ̀ la ilaha illallah tá a sì lè fẹnu kò lórí nǹkan lè wí nǹkan kan ní ìṣe tàbí gbogbo mùsùlùmí ńlẹ̀ Yorùbá ń tà wíre bọ́sùwẹ̀ ní ṣe tiẹ̀ rọ́bìtàn ṣe tiẹ̀ Yorùbá mùsùlùmí náà ṣe tiẹ̀ àwọn jàmáà táwọn náà sì tóbi tẹ̀yẹ kí rọ́bìtàn jẹ́ bàbá àgbà fún lo ààyè yín fún lo gbogbo èèyàn lẹ́ti sọ di ọ̀tá ṣé ẹ̀yin lè dá nǹkan kan sí ẹ lè dá sí kódà tó lóṣèlú bá gbára lé yín gan ẹlòmíràn lè fìbínú ẹ̀ gan tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe yín ò gan èyí ṣe campaign gan dídùn ó ti méjì àṣẹ bá ń kọ̀ dáa méjì àṣẹ báwọn méjì àṣẹ bẹ́ẹ̀ kódà kẹlẹ́ omi ò nífẹ̀ẹ́ oúnjẹ sáré rẹ̀ ó ti dáa má wọ̀rí àwọn bàbá rẹ̀ náà nìkan lọ ẹnu ẹ̀ lájọ wọn ní tí ó wí ẹ má ṣe bẹ́ẹ̀ kọ̀ yóò rí ẹ jẹ́ á kó ọ̀rọ̀ mùsùlùmí jọ sọ́nà kan ọlọ́wọ́ fẹsẹ̀ wà nílẹ̀ la hawla wala quwwata illa billah.